kú dédé àsìkò gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olúọmọ Live TV, gbogbo ẹ̀yin tí ẹ ti máa ń darapọ̀ mọ́ àti máa ń follow àwọn videos wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olólùfẹ́ mi ni ẹ ti ń pè mí, àwọn kan dẹ̀ ń fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi lórí ìṣẹ̀lẹ̀ ìlú Epe-Ekiti níjọba ìbílẹ̀ Ìjẹ̀rò nípínlẹ̀ Èkìtì wípé ibo ni wọ́n bọ́rọ̀ náà dé, kí ló ṣẹlẹ̀, ibo náà yanjú ẹ̀ sí, bó ló ṣe ń lọ. Mo dẹ̀ fi ń dá wọn lójú, gbogbo àwọn tí wọ́n pè mí tán fi mẹ́sẹ̀gì ń ṣọwọ́ sí mi wípé màmá update yín bí nǹkan bá ṣe ń lọ nílùú Ẹ̀pẹ́ níjọba ìbílẹ̀ Ìjẹ̀rò ní ìpínlẹ̀ Èkìtì, níbi tí àwọn ará ìlú, ọ̀dọ́ ìlú, àtọmọdé àtàgbà tó jẹ́ wípé bíi 90% ọmọ ìlú Ẹ̀pẹ́ ni wọ́n ti kọ ẹ̀yìn sí kábíyèsí wọn Ọba Adéoyè wípé kí wọ́n fi orí àpèrè sílẹ̀ nílùú, wípé kán kúrò nílùú, wípé àwọn ò fẹ́ kábíyèsí ọba ẹlẹ́pẹ̀ ti ìlú Ẹ̀pẹ́-Ekìtì níjọba ìbílẹ̀ Ìjẹ̀rò, wípé wọ́n fẹ́ wọn mọ́ lórí àpèrè, tó sì jẹ́ pé wọ́n ti ṣe bẹ́ẹ̀, wọ́n ti ti ààfin pa láti bí nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta sí bíi mẹ́rin sẹ́yìn tí rògbòdìyàn náà tó ti ń ṣẹlẹ̀. Ohun tó fa rògbòdìyàn náà ni bí kábíyèsí ṣe ń ṣe àṣìlò agbára àbáláyé ti ìlú náà, torí wípé àṣẹ kan wà tó jẹ́ àṣẹ tí wọ́n fi ń wúre ní ìlú náà, tàbí tí wọ́n fi ń sin àwọn ẹni ibi kúrò láàrin ìlú sínú igbó nígbà náà. Wọ́n ní àṣẹ yìí ló wà ní kọ́sítọ́dì kábíyèsí ní yàrá àbáláyé ní ààfin. Wọ́n ní pé kábíyèsí ló wá máa ń gbé àṣẹ yìí síta láti máa fi ṣépè, lò lọ́nà àìtọ́, lò lọ́nà òdì fún àwọn ọmọ ìlú tán bá ti rí pé bóyá wọ́n ṣẹ̀ wọ́n, tán feel offended. Wọ́n ní pé kì í ṣe kan, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta, ó ti di gbogbo ìgbà lemọ́lemọ́ kábíyèsí ọba ẹlẹ́pẹ̀ ti ìlú Ẹ̀pẹ́ Ìjẹ̀rò Èkìtì yìí wípé kí wọ́n máa ṣe àṣìlò agbára bẹ́ẹ̀. Àmọ́ ọ̀rọ̀ yìí ti wá sún gbogbo àwọn ọmọ ìlú, pàápàá jùlọ àwọn ọ̀dọ́, tó sì jẹ́ pé wọ́n yarí tán, tó ń sọ pé dandan o, dandan lá kábíyèsí gbọ́dọ̀ fi orí àpèrè lẹ̀. Wàhálà yìí ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn, tó jẹ́ pé ó le gan, ìlú ti fẹ́ tú, ìlú ti fẹ́ dahoro. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ náà tún sọ pé ibo lọ̀rọ̀ náà dé dúró. Lẹ́yìn ìròyìn tá a gbé jáde ní nǹkan bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn nípa ìlú Ẹ̀pẹ́-Ekìtì yìí, kábíyèsí ọba Ìjẹ̀rò ti ìlú Ìjẹ̀rò Èkìtì wọ́n ránṣẹ́ pé kábíyèsí ẹlẹ́pẹ̀ ti ìlú Ẹ̀pẹ́ tí wàhálà yìí tó dorí kọ, àti àwọn aṣojú àwọn ọ̀dọ́ àtàwọn àgbààgbà kan ní ìlú Ẹ̀pẹ́-Ekìtì wípé láti lè bá wọn dá sí ọ̀rọ̀ náà, kan bá wọn yanjú rẹ̀. Ṣùgbọ́n wọ́n sọ pé ọ̀rọ̀ náà kò ní yanjú o. Wọ́n ní àwọn ọ̀dọ́ wọn ò gba ibi tí wọ́n yanjú ọ̀rọ̀ náà sí, wípé ohun tí wọ́n dúró lé lórí ni wípé kí kábíyèsí kó forí àpèrè sílẹ̀ fún wọn, wípé àwọn ò fẹ́ mọ́sẹ̀ gẹ́gẹ́ bí ọba wọn. Gẹ́gẹ́ bí àrígbámú ìròyìn táwọn aráàlú tún sọ náà ni wípé kábíyèsí gan tọ́rọ̀ náà kàn yìí, kábíyèsí ọba ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́ níjọba ìbílẹ̀ Ìjẹ̀rò, wọ́n ní pé àwọn gan ò help matter. Wọ́n ní kábíyèsí gan, wọ́n ní pé agídí wọn pọ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tọ́ba láṣẹ o, kó má dàbí àìrí, àmọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ni pé kábíyèsí, wọ́n ní kábíyèsí wà arrogant, wípé kábíyèsí wọ́n ní inú líle, wípé kábíyèsí gan wọn wà remorseful, wípé kábíyèsí gan wọ́n dó lórí pé àwọn ò ní gbọ́ ohun tí ó bá ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀. Wọ́n ní kábíyèsí sì ń jẹ́ kí wọ́n ríra wọn gẹ́gẹ́ pé ajá inú ìwé lásán ni, wípé tẹ̀ ń gbó ẹ̀ lè bu àwọn jẹ. Ìdí rẹ̀ tí àwọn ọ̀dọ́ àti àwọn aráàlú náà fi dúró lórí pé tí kábíyèsí bá sọ pé àwọn ò ní gbọ́, àwọn náà wọn ò ní gbà. Awuyewuye yìí mọ̀ sí ń tẹ̀ wájú nílùú Ẹ̀pẹ́-Ekìtì. Àwọn ọ̀dọ́ ò dáwọ́ ìwọ́de dúró, wọn ò dáwọ́ ìfẹ̀hónúhàn dúró. Ojoojúmọ́ ayé, ojoojúmọ́, títí di bí mo tún ṣe ń sọ̀rọ̀ lẹ́yìn fídíò tí ẹ̀ ń wò yìí náà ni wọ́n tún jáde lójoojúmọ́, tó jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n ń
yí ìlú káàkiri ojoojúmọ́ ni wọ́n wọ́de ojoojúmọ́ ni wọ́n protest wípé kábíyèsí sẹ̀ kò ní wá àfin wípé ó kúrò ń lù fún wọn. Ọ̀rọ̀ yìí ó lágbára púpọ̀ púpọ̀ àwọn ìjọba ìbílẹ̀ wọn ti ń gbìyànjú láti rí dáhùn sí àmọ́ ọ̀rọ̀ náà kì í ṣọ̀rọ̀ tán lè kú gìrì tí wọ́n lè yanjú ṣùgbọ́n àwọn tá a tó bá sọ̀rọ̀ sọ wípé ìjọba ìpínlẹ̀ lábẹ́ àkóso gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí Báò wípé wọ́n ń retí pé kí wọ́n dá sí ṣùgbọ́n ọ̀rọ̀ òṣèlú tó ń lọ nípínlẹ̀ Èkìtì ó ti dolórí dorí ẹ̀ mú ẹ̀yin onílùú ẹ̀ di ní yín mú torí pé ètò ìdìbò ó ń lọ lọ́wọ́ gbogbo ìgbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ètò ìdìbò kù mẹ́sẹ̀ yọ governorship primary election nípínlẹ̀ Èkìtì ni gómìnà ni wọ́n ń bá káàkiri nípínlẹ̀ Èkìtì wọ́n ti parí ìdìbò kù mẹ́sẹ̀ yọ primary election nípínlẹ̀ Èkìtì báyìí gómìnà náà yóò tún mọ̀ wá bí yóò ṣe padà tún já sáyọ̀ nínú ètò ìdìbò gbogbogbò ọ̀rọ̀ ìṣèlú náà ń lọ lọ́tùn lósì nípínlẹ̀ Èkìtì ó fẹ́ dàbẹ̀ ni wípé ọ̀rọ̀ ẹ̀pẹ̀ kò sí nínú ọ̀rọ̀ tí gómìnà tí wọ́n lè rántí tàbí dáhùn sí báyìí yàtọ̀ sí pé kí wọ́n máa rán àwọn ìgbìmọ̀ kí wọ́n yan ìgbìmọ̀ kí wọ́n taari ẹ̀ sí ọ̀dọ̀ bóyá deputy governor ọ̀rọ̀ tó sì wà ńlẹ̀ yìí ẹ̀yìn ọ̀rọ̀ tó lágbára púpọ̀ púpọ̀ ni kó má dàbẹ̀ ni pé mò ń sọ̀rọ̀ jù mo kàn ní pé kí n fún ẹ̀yin tèmi ní update gẹ́gẹ́ bí ẹ ṣe ń béèrè fún yín pé bó o ló ṣe ń lọ tí mo sì ṣèlérí fún yín pé màá máa fún yín ní update bí ọ̀rọ̀ náà ṣe ń lọ ọ̀rọ̀ náà ṣe ń lọ ni pé ọ̀rọ̀ náà ò tí ì níyànjú kò níyànjú rárá ojoojúmọ́ làwọn ọ̀dọ́ àwọn aráàlú ń tú jáde tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn wípé sẹ́ẹ̀ dandan lá àfi kí kábíyèsí wọn ọba ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́ níjọba ìbílẹ̀ Ìjerò ó kúrò lórí àpèrè fún wọn o ẹ tún wo àwọn ìwọ́de tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílùú Ẹ̀pẹ́-Èkìtì lórí ọ̀rọ̀ ọba wọn òun náà lẹ̀ ń wò yìí.
òfẹ́. Ọba Dàlúrú ẹ̀fẹ̀ òfẹ́ o. Ọba Elégbè ẹ̀fẹ̀ òfẹ́. Òye bá ṣe mọ́nà màá fẹ́. Ọba Elégbè ẹ̀fẹ̀ òfẹ́. Ọba Elégbè àwa 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 òfẹ́. Sáré torí àwọn tó ń lọ. Ọba Elégbè. Olúọmọ la fẹ́ máa gbọ́. Olúọmọ Federation. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkànbalẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.